أقبل شهر رمضان، شهر الخيرات، شهر البركات. أقبل شهر رمضان، شهر العتق من النيران. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الحمد لله، ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. إليني التسواج يوم جاء الدرس 13 لتنو ترى شهر رمضان آداب وأحكام في الشيخ إمام ابن علي الأثري حفظه الله تعالى. بتي درسي هنا شروط صحة الصوم، ولوري الشرط الرابع ما جملك يعني يأتي شيء النية. لين فواني ويتعلق بالنية عدة مسائل، وني أولا مريتي أوبا ni wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú àlámọ̀rí àníyà tí ṣe dídàníyàn fún ààwẹ̀. Àwọn kan tí a ń bùkátà láti mọ̀ ní abẹ́ ọ̀rọ̀ nípa àníyàn yìí, àwọn àlámọ̀rí kan tí ó lóǹkà tó pọ̀ díẹ̀ ni. Alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní al-mas'alatul ula, mas'ala alákọ̀ọ́kọ́ wọ́n ní pé waqtu niyyati fi s-sawm. Kí ni àsìkò àníyàn gan? Àsìkò wo lásìkò àníyàn níbi ààwẹ̀? Bí wọ́n bá fẹ́ gbààwẹ̀, àsìkò wo ni aláwẹ̀ ó dàníyàn? Afáàní idha kana as-siyamu alladhi tasumuhu sawman wajiban ka siyami ramadana wa siyami kaffarati wa qada'i ramadan fa inna al-wajiba alayka an tubayyita an-niyyata min al-layl. Wọ́n tó wá pé ààwẹ̀ tí èèyàn fẹ́ gbà, ààwẹ̀ kíni tó bá jẹ́ ààwẹ̀ ọ̀ranyàn gẹ́gẹ́ bí ààwẹ̀ Ramadan, àbí siyamu kaffarat, àwọn ààwẹ̀ ìtanràn, àbí èèyàn tẹ́ fẹ́ san ààwẹ̀ Ramadan padà. Àfáàní fa innal wajiba alayka, eléyìí tó jẹ́ ọ̀ranyàn lórí rẹ̀ kò ní pé an tubayyita an-niyyata min al-layl, kó dàníyàn látàlẹ́. Àtàlẹ́ iná ni èèyàn ti ní àníyàn pé mo fẹ́ gbààwẹ̀ lọ́la, mo fẹ́ san ààwẹ̀ kan tí mo jẹ, mo fẹ́ san lọ́la. Ọ̀la òun lọ́jọ́ aláwọ̀kọ́ nínú Ramadan, máa gbààwẹ̀. Ọ̀la lọ́jọ́ ẹlẹ́ẹ̀kejì nínú Ramadan, máa gbààwẹ̀. ففي سنن النسائي بسند صحيح، ولو أن سنن الإمام النسائي رحمه الله ولو سند التي يولى فيها عن حفصة وابن عمر رضي الله عنهما أنهما قالا. ونقول على تيود حفصة أتي ابن عمر هي أنا الله كما بام مجيج، ونقول مجيج سايبي من لم يجمع الصيام من الليل فلا يصوم. من لم يجمع الصيام من الليل فلا يصوم. àwọn méjèèjì sọ pé ẹnikẹ́ni tí ò bá ti ní àníyàn ààwẹ̀ látàlẹ́, irú ẹni bẹ́ẹ̀ máa gbààwẹ̀. kí irú ẹni bẹ́ẹ̀ kó máa gbààwẹ̀. ẹni tí ò ní àníyàn ààwẹ̀ láti alẹ́, kò dàníyàn látàlẹ́ pé òun gbààwẹ̀ lọ́la, sọ kí irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ kó máa gbààwẹ̀. fani wa hadha bi khilafi siyami tatawwu', eléyìí ó tún yàtọ̀ sí ààwẹ̀ náfìlà. wa sayati al-kalamu ala dhalika bi idhnillahi ta'ala, sọ̀rọ̀ ń bọ̀ lórí ààwẹ̀ náfìlà náà insha Allah. sọ̀rọ̀ túmọ̀ sí pé eléyìí túmọ̀ sí pé alẹ́ iná lèyàn ti dàníyàn kalẹ̀ wípé mo fẹ́ gba ààwẹ̀ lọ́la, iṣẹ́ ààwẹ̀ Ramadan àbí ẹni ààwẹ̀ tí wọ́n bá fẹ́ gbà tó dẹ̀ jẹ́ ààwẹ̀ ọ̀ranyàn. lẹ́yìn náà fani al-mas'alatu thaniya,
مسألة لك جني حكم تجديد النية في كل يوم من رمضان. ìdájọ́ renew àníyàn renew àníyàn àwẹ̀ tí yẹn fẹ́ gbà ní gbogbo fún gbogbo ọjọ́ tí yẹn fẹ́ ní gbogbo ọjọ́ tó wà ní oṣù Ramadan. Pé èèyàn gbààwẹ̀ tòní tán, bá dọ̀la èèyàn ó tún gbààwẹ̀ ọ̀la. Ẹni pé tí èèyàn bá ti gbààwẹ̀ tòní tán lọ́la, èèyàn ó tún ṣé èèyàn ó dàníyàn lálẹ́ yìí pé àwẹ̀ tọ̀la màá tún gbà ni, àbí àwẹ̀ tí èèyàn fi àníyàn tí èèyàn fi bẹ̀rẹ̀ yẹn ṣé àníyàn yẹn tó, ṣé àníyàn yẹn ṣé ó tó ní tí a fẹ́ mọ̀ níbí iná ní eléyìí. àfáàní la yushtaratu tajdidu niyyati fi kulli yawmin min ayyami Ramadan. àfáàní kì í ṣe májẹ̀mú o kí ẹ máa renew àníyàn yàn ní gbogbo ọjọ́ nínú àwọn ọjọ́ Ramadan. ní bal yakfi lish-shahri niyyatun wahida. ó tó fún gbogbo oṣù kan tá a fẹ́ fi gbààwẹ̀ yìí àníyàn yọkan. bí wọ́n bá ti dàníyàn wípé mo fẹ́ gbààwẹ̀ Ramadan láti ọjọ́ àkọ́kọ́, láti alẹ́ ọjọ́ tí Ramadan fẹ́ wọlé, tí wọ́n ti rọ́ṣù pé ọ̀la làwẹ̀ tá ti kí tarawih tá kí aṣámúlálẹ̀ ọjọ́ náà. bí wọ́n bá ti ní àníyàn pé màá gbààwẹ̀ Ramadan oṣù yìí màá gbà, so wọ́n ní ó ti tó fún yàn. idha nawa sawma jami'ihi, tó bá dàníyàn pé òun ó gbààwẹ̀ gbogbo ẹ̀. wọ́n ní wa wajhu dhalik, ọ̀nà tí ọ̀rọ̀ táwọn sọ yìí tó fi jẹ́ bẹ́ẹ̀, ọ̀nà tó fi jẹ́ pé èèyàn bùkátà sí láti máa renew àníyàn ni pé anna ma yushtaratu fihi at-tatabu'u takfi fihi an-niyyatu fi awwalihi. anna ma yushtaratu fihi at-tatabu'u takfi fihi an-niyyatu fi awwalihi. wọ́n ní pé ọ̀nà tí nǹkan yìí gbà jẹ́ bẹ́ẹ̀ ni pé n tí ó bá yẹ pé májẹ̀mú ṣíṣe òun ni pé èèyàn gbọ́dọ̀ ṣe tẹ̀léra wọn. ìjọsìn tó bá yẹ pé májẹ̀mú rẹ̀ ni pé èèyàn gbọ́dọ̀ ṣe tẹ̀léra wọn kí èèyàn tó lè jẹ́ ní tí ó ṣe ìjọsìn yẹn. so wọ́n ní pé àníyàn yàn kan ó tó fún irú rẹ̀ ní àníyàn lè tó bá tí èèyàn bá ti dá láti ìbẹ̀rẹ̀ rẹ̀, gẹ́gẹ́ bí as-salati lápèjúwe. tó bá fẹ́ gbààwẹ̀ á rí kúrẹ́ ẹni bẹ́ẹ̀ ńkọ́ yóò ti ẹni tó bá fẹ́ kírun rádà rákà mẹ́rin lápèjúwe, kò ní jẹ́ pé tó bá ti ń kí rákà ẹyọkan tán yóò ṣẹ̀ máa rí níhun àníyàn rẹ̀. bal àníyàn ilé tó fi bẹ̀rẹ̀ yẹn iná ni ó fi parí ẹ̀. ìṣe pé bóyá rákà kan wọ́n ń bùkátà sí àníyàn, rákà ẹlẹ́ẹ̀kejì ń bùkátà sáníyàn, ẹlẹ́ẹ̀kẹta ń bùkátà sáníyàn, kì í ṣe bẹ́ẹ̀. so ma yushtaratu fihi at-tatabu' takfi fihi an-niyyatu fi awwalihi. tó bá yẹ pé májẹ̀mú rẹ̀ ni pé a gbọ́dọ̀ ṣe papọ̀ ni, àníyàn téèyàn dá láti ìpìlẹ̀ rẹ̀ láti bẹ̀rẹ̀ rẹ̀ ó ti tó. àfáàní lakin ṣùgbọ́n o law inqata'a as-siyamu li'udhrin wọ́n tí àwẹ̀ náà bá wá gé nítorí ẹsikúùsì kan. èèyàn ti ń gbààwẹ̀ Ramadan lọ nísìnyí, ó wá di ọjọ́ ẹlẹ́kẹ̀wá èèyàn wá gbààwẹ̀, ó di ọjọ́ kan pàtó nínú oṣù Ramadan èèyàn ò gbààwẹ̀. so nítorí ẹsikúùsì kan kamusafirin safara fa aftara, yẹ bí onírìn àjò tó travel tó wá ṣe kíni tí kò gbààwẹ̀ lọ́jọ́ yẹn. aw maridin aftara li'udhri al-marad, tàbálà rẹ̀ tí kò tiẹ̀ gbààwẹ̀ nítorí àárẹ̀. thumma afahu Allah, lẹ́yìn náà Allah subhanahu wa ta'ala fún ní àlàáfíà. aw haidin tahurat, tàbí obìnrin kan tó ti ń ṣe haidọ̀ lọ́wọ́ náà tí ó wá mọ́ra tó wá padà mọ́ra. àfáàní fa innahu yalzamu ha'ula'i an yujaddidu niyyata as-siyam. so wọ́n nípa àwọn ayé ọ̀ràn yẹn ni fún wọn kí wọ́n ṣe kíni, kí wọ́n rí ní òun àníyàn ààwẹ̀ wọn. torí pé kíni, torí al-inqita' eléyìí tí ó ṣẹlẹ̀ sí wọn yìí, gígé tí ó ṣẹlẹ̀ sí ìjọsìn tí wọ́n ń ṣe yẹn, gígé tó ṣẹlẹ̀ yẹn. so nítorí nǹkan wọ́n á ṣe kíni, wọ́n á change, wọ́n á rí ní òun àníyàn wọn. so eléyìí fil haqiqa eléyìí tí
الشيخ إمام ابن علي الأثري حفظه الله ولا سبعين وركن رمى علماء إناني وناني مذهب الإمام مالك رحمه الله وكان إقباك لا تدع الإمام أحمد رحمه الله تعالى. so àti àwọn olùmọ̀ mi nínú àwọn alhànàfíyà. so lẹ́yìn náà ni pé ọ̀rọ̀ mi wà lọ́dọ̀ àwọn olùmọ̀ tí ó lágbára ju eléyìí lọ. òun náà ni pé ẹni tí ó bá fẹ́ gbààwẹ̀ tó bá fẹ́ gbààwẹ̀ Ramadan tó gbogbo ọjọ́ Ramadan náà ni ó máa jaddada níyà rẹ̀. gbogbo ọjọ́ Ramadan náà ni ó máa jaddada níyà rẹ̀. so Al-Shaykh Abu Malik Tawfiq Al-Ba'dani حفظه الله تعالى nínú tírà wọn Ash-Shamil لمسائل الصيام والاعتكاف وليلة القدر ní page 63 níbẹ̀. wọ́n mú mas'ala yìí wá wọ́n mú wá lẹ́gbàá tí wọ́n mention al-qawl al-awwal ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ìṣe eléyìí tí Sheikh Imam Ibn Ali al-Athari tí wọ́n mú wáyé. so wọ́n ní al-qawl ath-thani ọ̀rọ̀ ẹlẹ́kejì níbi mas'ala yìí òun ni pé la budda min tajdid an-niyyati fi kulli laylatin min layali Ramadan. ìyẹn ọ̀ràn yẹn ni àwọn tí wọ́n sọ̀rọ̀ ẹlẹ́kejì àwọn sọ pé ọ̀ràn yẹn ni ìyẹn gbọ́dọ̀ máa rí níhun àníyàn ní gbogbo alẹ́ Ramadan idha arada ash-shakhsu sawma tilka al-laylati wa yanwi siyama al-yawm ath-thani. so tí téèyàn bá fẹ́ gba àwẹ̀ ní ọjọ́ náà ẹ̀ ń pé lọ́jọ́ kejì so èèyàn ṣe kí ni èèyàn dà níyàn ọjọ́ yẹn èèyàn dà níyàn ọ̀la kalẹ̀ èèyàn gbààwẹ̀ tán lónìí èèyàn tún dà níyàn tọ̀la kalẹ̀ kí a gbààwẹ̀ lọ́la pẹ̀lú àníyàn kì í pé yóò sọ jáde tó bá tún di ọ̀túnla ẹ̀tọ́ àbí tó bá tiẹ̀ di alẹ́ ọ̀la yẹn èèyàn tún ní àníyàn míì wípé ààwẹ̀ ọjọ́ tó tún tẹ̀lé èèyàn náà ṣe kí ni yóò dà. afáàní wa in lam yuftir fi ayyi yawmin min ayyamihi li 'udhrin aw li ghayri 'udhr. kódà kó yẹ pé ẹni bẹ́ẹ̀ kò tiẹ̀ ṣe kí ni kò jáwẹ̀ kankan yálà ó ní excuse ni àbí kò tiẹ̀ ní excuse kankan kò jáwẹ̀ kankan gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ alákọ̀ọ́ tí Sheikh Imam tí wọ́n mú wá. so tí wọ́n sọ pé tí inqita'un bá ìjọsìn tí ẹ̀ ń ṣe yẹn tí èèyàn bá travel lápèjì yẹn jáwẹ̀ nítorí ẹ̀ àbí yẹn ń ṣe haidọ̀ lọ́wọ́ wa mọ́ra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so irú àwọn èèyàn báyẹn wọ́n á bùkátà láti ṣe kí n láti rí ní oníyà wọn. àfààní kódà ó já nǹkan kan ni àbí kò tẹ̀ já nǹkan kan yóò máa ṣe kí ni yóò máa rí ní ẹ̀ náà ni. fa in lam yanwi as-sawma fi laylatin min layali Ramadan 'amidan aw nasiyan lam yasihhu minhu sawmu tilka al-layla aw lam yasih minhu sawmu yawmi tilka al-layla. tó wá ní pé kò ṣe kí ni ààwẹ̀ tó fẹ́ gbà ní ọjọ́ kejì alẹ́ yẹn tàwọn èèyàn lálàáfíà tí ra níbẹ̀ tí ó bá dà níyàn látàlẹ́ àbí tí tó bá tiẹ̀ fi alẹ́ kan lẹ́nu alẹ́ Ramadan tí ó dà níyàn tí ó ní láníyàn kí máa gba àwẹ̀ lọ́la. so alẹ́ tí ó dà níyàn yẹn àwẹ̀ ọjọ́ tó tẹ̀lé kò lè lálàáfíà wa yalzamuhu qada'u hadha al-yawm ọ̀ràn yẹn sì ni ó ṣe kí ni kó san ọjọ́ yìí padà. afáàní wa huwa madhhabu jumhuril ulama eléyìí ni ibùdúró sí ìlànà àti ibi tí àwọn tí wọ́n pọ̀jù náà olùmọ̀ tí wọ́n lọ náà ilé ráyè ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ní ilé minhum ash-shafi'iyya nínú wọn ni àwọn ash-shafi'iyya bákan náà wal mashhuru 'ani al-hanafiyya òun náà ni madhhabu tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn al-hanafiyya náà wal mashhuru 'inda al-hanabila òun náà sì ni ó gbajúmọ̀ jù lọ́dọ̀ àwọn al-hanabila. afwan daliluhum ẹ̀rí wọn ni pé أن كل يوم من أيام رمضان يعتبر صومه عبادة مستقلة عن بقية أيام رمضان
ẹ̀rí wọn ni pé gbogbo ọjọ́ nínú ọjọ́ oṣù Ramadan òun ni ló jẹ́ pé ààwẹ̀ tí yóò gbà ń bẹ̀ ìjọsìn kan tó dá dúró lọ́tọ̀ ni ìjọsìn kan tó dá dúró lọ́tọ̀ ní tí ò lẹ̀ papọ̀ mọ́ àwọn ọjọ́ tó kọ ara wọn ni fala yartabitu ba'du ayyamihi bil ba'dil akhar so ọjọ́ kan àbí apá kan náà àwọn ọjọ́ oṣù Ramadan kò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn ọjọ́ yòókù bidalili anna as-sa'ima yafsilu bayna ayyami Ramadana fi layalihi bima la yajuzu lis-sa'imi fi'luhu wa huwa sa'imun kal-akli wash-shurbi wal-jima' pẹ̀lú ẹ̀rí pé aláwẹ̀ ní yóò máa ṣe òpinya láàrin àwọn ọjọ́ Ramadan yìí lálẹ́ wọn pẹ̀lú ń tẹ́ pé kò tọ́ fún aláwẹ̀ láti ṣe lásìkò tó bá ń gbàwẹ̀ gẹ́gẹ́ bí kó jẹun èèyàn jẹun lálẹ́ èèyàn mumi bákan náà al-jima' sísúnmọ́ ẹlẹ́tẹ̀yàn pẹ̀lú eléyìí èèyàn ń ṣe kí ni èèyàn ń ṣe òpinya láàrin àwọn ọjọ́ Ramadan yìí náà nìyẹn èèyàn ò lẹ̀ wọ́n papọ̀ tẹ̀lé ní túmọ̀ sí pé kí ni àwọn ọjọ́ yìí wọ́n so papọ̀ mọ́ra wọn ọjọ́ kan ìjọsìn kan lọ́tọ̀ ni ọjọ́ mi ìjọsìn mi wọ́n ní wa aidan idha fasada sawmu yawmin min ayyamihi tó bákan náà tí ààwẹ̀ ọjọ́ kan nínú àwọn ọjọ́ oṣù Ramadan táwẹ̀ yẹn bá bàjẹ́ fa innahu la yafsidu sawmu baqiyatil ayyami so pẹ̀lú eléyìí ààwẹ̀ àwọn ọjọ́ tó kù àwọn ò ní bàjẹ́ ní tiwọn li fasadi sawmi yawmin min ayyamihi táwọn sọ pé nítorí pé ààwẹ̀ ọjọ́ kan ti wá bàjẹ́ ààwẹ̀ àwọn ọjọ́ yòókù náà wá bàjẹ́ àwọn ò ní bàjẹ́ so eléyìí túmọ̀ sí pé kí wọ́n lẹ̀ papọ̀ wọn kì í ṣe kankan náà ọjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ yìí náà ni wọ́n ìjọsìn ọ̀tọ̀ọ̀tọ̀ yìí náà ni ìjọsìn náà wọ́n ní falaw aftara ahadun ayyamahu amidan lam yufsid sawma al-yawmi alladhi ba'dahu aw qablahu so tí èèyàn bá fi lè ṣe kí n tó bá já ààwẹ̀ rẹ̀ so tó já ààwẹ̀ láwọn ọjọ́ kan lẹ́ni tó wọ́n mọ̀já so àwọn ọjọ́ tó fi gba ààwẹ̀ yálà before ọjọ́ tó já ààwẹ̀ yẹn àbí after rẹ̀ ni so ààwẹ̀ àwọn ọjọ́ yẹn kò sí tí yóò ṣe àwọn wọ́n ní fabihadha pẹ̀lú eléyìí yakhtalifu al-amru huna fi an-niyyah amma yahsulu fi as-salati wal-hajj wal-umrah so pẹ̀lú eléyìí alámàrí ó ti yàtọ̀ níbi àníyàn kúrò níbi ó ti yàtọ̀ sí eléyìí tó máa ń ṣẹlẹ̀ níbi salat àti hajj àti umrah a rí pé salat nísìnyí tí rákà kan bá fi bàjẹ́ gbogbo yòókù ti bàjẹ́ ni tí rákà alákọ̀ọ́ bá bàjẹ́ gbogbo yòókù ti bàjẹ́ tí rákà ẹlẹ́ẹ̀kẹta bá bàjẹ́ gbogbo eléyìí tó ṣíwájú àti eléyìí tó ń bọ̀ lẹ́yìn gbogbo ìpátá iná ni ó ti bàjẹ́. tó owó ìpátá iná ni gbogbo rákà àtẹ̀yàn kí iná ló ti bàjẹ́ tó yẹ kàn bá fi lè bàjẹ́ láàrin àbí níbẹ̀rẹ̀ àbí nígbẹ̀yìn èèyàn ń ṣe salat lọ́wọ́ nísìnyí ó wá dórí rákà ẹlẹ́kẹrin ó kù díẹ̀ kó sálámà ó wá yasó so àti díẹ̀ tó kù yẹn àti púpọ̀ tó ti ṣíwájú gbogbo ẹ̀ ní ó bàjẹ́ ṣùgbọ́n Ramadan ní tí yẹn bá jáwé ọjọ́ kan yálà nípìnlẹ̀ ni kò lè affect àwọn eléyìí tó kù tí yẹn bá jáwé láàrin kò lè affect àwọn eléyìí tó ṣíwájú kò lè affect eléyìí tó kù lẹ́yìn so bí ó ṣe rí náà eléyìí. afáàní falaw afsada ash-shakhsu ruknan min arkani as-salati aw al-hajji aw al-umrah amidan lam tasih ibadatuhu so tí èèyàn bá fi lè ba rúkùnù kan nínú àwọn arkanu sọlá tàbí rúkùnù kan orígun kan nínú àwọn orígun hajj àti umrah tó máa má bàá jẹ́ ìbádà rẹ̀ sọláàtì rẹ̀ kò lálàáfíà umrah rẹ̀ kò lálàáfíà hajj rẹ̀ kò lálàáfíà famathalan ń lápẹjù law irtakaba mubtilan min mubtilati sọláàtì amidan fi raka'atin min raka'atiha tó tí yẹn bá ṣe
nǹkan kan tí máa ń ba sọ̀láàtì jẹ́ lẹ́ni tó máa ma ṣe nínú rákà kan nínú àwọn rákà sọ̀láàtì yẹn ní fa inna sọ̀láàtà tabtulu bi akmaliha gbogbo sọ̀láàtì yẹn ni ó bàjẹ́ wala tasihhu jami'u raka'atiha so gbogbo àwọn rákà tó kù wọn lè lálàáfíà wa kadhalika alhajju wọn ní bẹ́ẹ̀ náà ni hajju náà falaw afsada mathalan wuqufahu fi Arafa tí yẹn bá lọ bá dídúró ní Arafa tí wọ́n ní á dúró lẹ́ni tó bá ń ṣe hajj tó bá lọ bàá jẹ́ lam yasih hajjuhu tó hajju rẹ̀ ní bẹ́ẹ̀ kọ́ kò lè lálàáfíà wa tabtulu jami'u a'malihi as-sabiqa gbogbo iṣẹ́ tó yìí ti ṣe síwájú náà ni ó bàjẹ́ wa yalzamuhu al-qada yóò sì jọ́nà yẹn fún kó tún hajju yẹn kó tún san ẹni pé hajju eléyìí tó jọ́nà yẹn kò tí ì ṣe hajju ara ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó ti ṣe hajju ara tí ó tún ṣe ní tuntun yìí náà ni afáwa ni wọ́n tarjih so àwa sọ ilé tó lálàáfíà afáwa ni arrajihu madhhabu al-jumhur ètò lálàáfíà náà ọ̀rọ̀ wọn ni ọ̀rọ̀ madhhab àwọn jumhur yìí eléyìí tí ó ṣe tí ṣe alqawlu thani wọn ni pé fala budda min tajdidi an-niyyati fi kulli laylatin min layali shahri ramadan so dandan ni èèyàn gbọ́dọ̀ rí níhun àníyàn ní gbogbo alẹ́ oṣù ramadan liman arada as-sawm fẹ́ni tó bá fẹ́ gbààwẹ̀ li quwwati dalili hadha al-madhhab nítorí ntí madhhab yìí tí wọ́n fi gbára lé tí wọ́n fi ṣẹ̀rí nítorí agbára iná ni ẹ̀rí wọn lágbára tó gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé nítorí sí pé ntí sheikh imam ibn ali al-athari ntí wọ́n sọ ní àárín yìí kàtí àní fi ṣiṣẹ́ iná ni so torí pé ọ̀rọ̀ tí kò fi bẹ́ẹ̀ lálàáfíà ni àrí ọ̀rọ̀ mi lọ́dọ̀ àwọn olùmọ̀ tí ó ní àlàáfíà jùlọ torí sheikh rajab wa muslim hafidhahullah nígbà tí wọ́n ń ṣe àlàyé tíra ìfọ̀wà tíra sheikh imam yìí wọ́n ní pé níbi ọ̀rọ̀ wọn tí a ti dúró wọ́n ní pé fa innahu yalzamu ha'ula'i an yujaddidu niyyata as-siyam so nígbà tí wọ́n ka ọ̀rọ̀ yìí tán wọ́n ní pé wa hunaka qawlun thani wọ́n ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wà bí annahu yujaddidu niyyata fi kulli yawmin so ní tó ń tọ́ka sí pé aláwẹ̀ yóò máa jaddada àníyàn rẹ̀ ní gbogbo ọjọ́ ni wọ́n ní wa huwa qawlun wajih ọ̀rọ̀ kan tí ó sì tó strong ni wa huwa ahwatu lil ibada òun ló sì fi ń jẹ́ pé èèyàn kó àkóyawọ́ níbi ìjọsìn òun ló fi ń jẹ́ pé èèyàn ń ṣe ìjọsìn yàn tó pẹ̀lú pé èèyàn ń ṣọ́ kúrò níbi bíbàjẹ́ kúrò níbi wípé kí ó ní ààyè ló fi ń tọ́ka sí jù. sọ̀nù tí wọ́n sọ náà ni pé li annahu kullu yawmin fi ramadan ibadatun mustaqillah torí pé gbogbo ọjọ́ nínú oṣù ramadan ní ìjọsìn kan ìjọsìn ọ̀tọ̀ọ̀tọ̀ yìí náà ni so ọjọ́ yìí ọjọ́ aláwọ̀kọ́ ìjọsìn nìyẹn ọjọ́ ẹlẹ́kejì ìjọsìn mi nìyẹn ọjọ́ ẹlẹ́kẹta ọjọ́ ìjọsìn mi iná nìyẹn so wa yahtaju ila niyyatil jadida èèyàn wá bùkátà sí àníyàn tuntun so eléyìí ni ọ̀rọ̀ sheikh rajab wa muslim hafidhahullahu ta'ala lẹ́yìn náà afáwa ní almas'alatu thalitha mas'ala lẹ́kẹta tí ó ní ṣe pẹ̀lú àníyà ó ní pé man alima bi dukhuli shahri fi athna'i an-nahar ẹni tó bá mọ̀ pé ọ̀sán ẹni tó bá mọ̀ wípé oṣù ramadan ó ti wọlé ṣùgbọ́n ọ̀sán ló tó mọ̀ ilẹ̀ ti mọ́ ó tó mọ̀ wípé ànámà ni akíásámù òní ni ọjọ́ aláwọ̀kọ́ ní oṣù ramadan òun ò mọ̀ tó fi sùn afáàní ba'du an-nasi apá kan náà àwọn èèyàn ní la ya'lamu bi dukhuli shahri ramadan illa fi nisfi an-nahar ó lè má mọ̀ pé oṣù ramadan ti wọlé àyàfi ní ìdajì ọ̀sán nídajì ọjọ́ iná ni ó tó mọ̀ wa qad yakunu ba'duhum qad akala fi awwal an-nahar so apá kan náà àwọn èèyàn sì ní àwọn ẹlòmíì lè ti jẹun
ní àárọ̀ ẹlòmíì bó ṣe jí ó ti jẹun pé èèyàn ṣá jẹun gẹ́gẹ́ bí normal thing. ó ní famithlu haula'i àwọn eléyìí o yajibu alayhimul imsaku anil akli wa shurbi. so ọ̀ràn yẹn ni lórí wọn láti ṣe kíni láti mára ró kúrò níbi jíjẹun mímu mi. ẹni pé ẹni tó mọ̀ gan ní ojúmọmọ pé òní ni ọjọ́ aláwọ̀kọ́ nínú oṣù Ramadan, ọ̀ràn yẹn ni lẹ́yìn ìgbà tó bá ti mọ̀ yẹn kódà kó ti jẹun láàárọ̀ kó ṣe kíni kó kára ró, kó ṣe kíni kó kára ró, kó má jẹun mọ́ kó má mọ̀ mọ́ ihtiraman lish-shahr. lẹ́yìn tí ó fi ń pọ́n oṣù yìí tó fi ń pọ́nlé, ẹni tí ó fi máa pọ́n oṣù Ramadan lé tó yóò ṣe kíni yóò mára ró. afáàní wa alayhim qada'u hadha al-yawm, ó sì jọ́nà lórí irú àwọn èèyàn bẹ́ẹ̀ kí wọ́n san ọjọ́ yìí padà. li'annahu ma'murun bi siyami shahri kullih, torí pé wọ́n pa á láṣẹ pé kó gbààwẹ̀ gbogbo oṣù ni, kì í ṣe pé àwọn ọjọ́ kan náà ni wọ́n pa á láṣẹ pé kó gbà, gbogbo oṣù náà ni wọ́n pa á láṣẹ pé ká gbà. ẹni tó bá ti wá rí bẹ́ẹ̀ nǹkan ó ṣe kí ni ó ń bùkátà láti san padà. li'annahu ma'murun bi siyami shahri kullih, وهذا اليوم لم يصمه. sọ ọjọ́ yìí sì ni ọjọ́ tó pé ó mọ̀ pé ọ̀sán ló tó mọ̀ pé oṣù Ramadan ti wọlé yìí, so kò gbààwẹ̀ ọjọ́ yẹn rárá, kò gbààwẹ̀ ọjọ́ yẹn. mímí ara ró tí wọ́n ní kó má ara ró kì í pé bóyá ó ti láwẹ̀ rárá, kì í ṣe pé bóyá ó láwẹ̀. so wọ́n kàn ṣe kíni, wọ́n kàn ní kí ó kára ró láti fi ṣàpọ́nlé oṣù Ramadan, láti fi ṣe àpọ́nlé oṣù Ramadan. ani fahuwa baqin fi dhimmatihi, sọ nǹkan yìí àwẹ̀ yìí ni ó sì wà ní ọrùn rẹ̀, ó wà lọ́rùn rẹ̀, ó gbọ́dọ̀ san padà, ó gbọ́dọ̀ san àwẹ̀ yìí padà. sọ lẹ́yìn náà òun ni mas'ala ẹlẹ́kẹ̀ afáàní al-mas'alatu ar-rabi'a, mas'ala ẹlẹ́kẹrin òun ni pé hukmu man qala in kana ghadan min Ramadan fa ana sa'imun. ẹni tó bá sọ pé tó bá yẹ pé ọ̀la Ramadan lọ́la o, tó bá yẹ pé ọ̀la làwẹ̀ Ramadan ó bẹ̀rẹ̀ o, màá gbàwẹ̀. tó bá yẹ pé ọ̀la làwẹ̀ Ramadan ó gbàwẹ̀ ni ó bẹ̀rẹ̀, màá gbàwẹ̀. afáàní ba'du an-nasi qad la ya'lamu bi dukhuli shahri Ramadan laylata 30 min Sha'ban. sọ ẹlòmíì lè máa mọ̀ pé oṣù Ramadan ó ti wọlé ní alẹ́ gbẹ̀yìn, alẹ́ on the 30 nínú oṣù Sha'ban. lórí Sha'ban nísìnyí èèyàn lè máa tó bá di on the 30 tó bá di alẹ́ ọjọ́ 29 èyí pé ọ̀la iná ni ìmọ̀ kó jẹ́ ọjọ́ 30 nínú oṣù Sha'ban tàbí kó jẹ́ ọjọ́ aláwọ̀kọ́. ẹni pé tóṣù bá di tó bá yẹ 29 lóṣù, ọjọ́ kejì yóò jẹ́ kí ni yóò jẹ́ ọjọ́ aláwọ̀kọ́ ní oṣù Ramadan. ó lè jẹ́ pé ọjọ́ ọ̀la oṣù pé ọjọ́ ọ̀la yóò jẹ́ kí ni yóò jẹ́ 30 àní tí wọ oṣù Ramadan. sọ ha rí pé irú nǹkan báyìí tí oṣù bá ètè yọ tẹ́lómi fi sùn kò mọ̀ bóyá ṣé oṣù tí wọ́n padà róṣù, in tó sùn lé lórí náà ni pé àti róṣù, kò sẹ́ni tó róṣù. so èèyàn wá ń sọ pé tó bá jẹ́ pé ọ̀la ìyẹn náà ni ọjọ́ aláwọ̀kọ́ ní oṣù Ramadan ni tí ò ní jẹ́ ọjọ́ 30 nínú oṣù Sha'ban o, fa ana sa'imun, màá gbààwẹ̀. so afáàní apá kan náà àwọn èèyàn wọ́n lè máa mọ̀ pé oṣù Ramadan ti wọlé ní alẹ́ oṣù Sha'ban, lálẹ́ on the 30 ní oṣù Sha'ban, imma li nawmihi mubakkiran, bóyá nítorí pé ó yá sùn, aw li adami wusuli khabari ru'yati hilali Ramadan, àbí nítorí pé èrò pé wọ́n róṣù Ramadan yẹn kò dọ́dọ̀ rẹ̀. fa yaqul yóò sọ pé rẹ̀ níbi wá sọ pé in kana ghadan min Ramadan fa ana sa'im, wáyé pé ọ̀la nínú oṣù Ramadan ni ó jẹ́ o, tó wáyé pé ọ̀la lóṣù Ramadan ó bẹ̀rẹ̀ o, àgbàwẹ̀. wọ́n ní fa mithlu hadha lam yajzim bi tabyiti niyyah. so irú yẹn báyìí kò fi rinlẹ̀ pé òun gbàwẹ̀ lọ́la, kò sùn lẹ́ni tí ó fi
tí ó ṣe jazmu pẹ̀lú níyà tó fi àníyàn rẹ̀ tó fi rinlẹ̀ dáadáa pé màá gbààwẹ̀ lọ́la. Ó kàn ní pé ó ń ṣe tàràdúdù ni pé tó bá yẹ pé ọ̀la ni ọjọ́ aláwọ̀kọ́ ní oṣù Ramadan màá gbààwẹ̀. Ó sọ pé ọ̀la ò máa gbààwẹ̀. Bal sama bi niyyatin mu'allaqa. Àfáàní ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ nǹkan ó gbààwẹ̀ pẹ̀lú àníyàn tá a sọ̀rọ̀. A rí pé ó sọ àníyàn rẹ̀ mọ́ nǹkan kan pé tó bá yẹ pé ọ̀la lóṣù Ramadan màá gbààwẹ̀. Ó túmọ̀ sí pé tọ́lọ̀ bá kí n ṣe oṣù Ramadan kan kò ní gbààwẹ̀. Wọ́n tó bá yẹ pé ọ̀la oṣù Ramadan ni màá gbà. Màá gbà. So ó wá jí lásùbà. Àbí wọ́n ti wá jí wọn pé ọ̀la máa ní kíní òní wá jẹ sààrì ni. Kò sì tí ì dàníyàn lálẹ́. Ṣùgbọ́n ó so àníyàn rẹ̀ rọ̀ pẹ̀lú pé kí n tó bá yẹ pé oṣù ọ̀la lóṣù Ramadan bẹ̀rẹ̀ màá gbààwẹ̀. Oní irú ẹni bẹ́ẹ̀ nǹkan ò fa sawmuhu sahihun. Àwẹ̀ rẹ̀ ní àlàáfíà. Li'anna ta'liqa an-niyyati huna laysa li ajli annahu mutaraddid. Nítorí pé síso àníyàn rọ̀ níbí kì í ṣe nítorí pé ó ń ṣe èméjì, kì í ṣe nítorí pé kò mọ eléyìí tí ó ṣe. Kì í ṣe nítorí pé ó ń taraddada pé hal yasumu am la, ṣé òun gbààwẹ̀ àbí òun gbààwẹ̀, ṣé máa gbààwẹ̀ ṣé ń gbààwẹ̀. Láti pé lè yàtọ̀ kí ẹ máa wò pé ṣé máa gbààwẹ̀ lọ́la, ṣé kí n gbààwẹ̀ ni, ṣé kí n má gbà ni, ṣé kí n travel lọ́la ni, ṣé kí n má travel ni. So kì í ṣe irú ẹ̀ lélẹ́yìí. Wa innama li taraddudihi fi thubuti ash-shahr. So eléyìí òun ń ṣe èméjì, ó ń lọ ń bọ̀ lórí pé ṣé ọ̀la lóṣù ni ó bẹ̀rẹ̀ ni àbí kí ṣe ọ̀la tó ń ṣe èméjì lé lórí. Ṣùgbọ́n àwẹ̀ ó wà thabit lórí pé òun gbààwẹ̀. Ṣùgbọ́n ó ń ṣe èméjì lórí oṣù. Tó bá yẹ pé ọ̀la ni màá gbà, tó bá yẹ pé kí ṣe ọ̀la kò sáwẹ̀ náà nìyẹn. Wọ́n ní fahuwa allaqa as-siyama ala thubuti ash-shahr. فهو علق الصيام على ثبوت الشهر. فيراني أصو عوارة أصو ما يعني أصو ما ريلا أشو ريلي أشو ينان أصو عوارة ما ريلي أشوني. نعم. سلينا فاني المسألة الخامسة. مسألة إليك عنه. مسألة إليك عنه. أوني بي التردد في نية الصوم الواجب. كما شيء يمجي كما دورو كما هو stable lórí àníyàn kan nípa ààwẹ̀ ọ̀ranyàn. Àfáàní min al-ma'lum nínú tó gbajúmọ̀ ni pé annahu la budda min al-jazmi bin-niyyati fi as-sawm. Nínú tá ti mọ̀ ni pé ìyẹn gbọ́dọ̀ fi àníyàn rinlẹ̀ àníyàn àwẹ̀. فمن تردد في نية الصوم إن كان تبا وان شيء ميجي نقا أنية عوي هل يصوم غدا أو لا يصوم شكون باوي لا نعمكم مقباوي وظل مترددا هكذا إلى بعد الفجر تو وان شيء ميجي باين تون شيء ميجي باين تي تو في دنيا الفجر تي الفجر فيه فمثل هذا لا يصح صومه يرين باي عويرو لا فيه لعدم تبييت النية torí pé kò ní àníyàn, kò dàníyàn síwájú síwájú kí ilẹ̀ tó mọ́, kò dàníyàn lóru, kò ní àníyàn látàlẹ́ síwájú kí ilẹ̀ tó mọ́. So bí eré bó ṣe rí náà ni inshallah ta'ala a tún dúró báyìí. Allahu ta'ala a'la wa a'lam. Subhanaka Allahumma wa bihamdik. Ashhadu an la ilaha illa ant. أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.